ọmọdé ìjà ríra èmi ò ní jàjẹ́ ranjú bí n bá jẹ́ díẹ̀ máa dáálé torí màmá mi ń bá mi wí ó ní kí n má má fàyà láyà. àmọ́ Àyìnlá ní kòǹgí làbà má pè tí òun fọṣọ nítorí jẹ́ kẹ́rù ẹ̀ bà tí àwa alápàlà tó ikú làbẹ́kúta ìtọ̀ mẹ́fà o báyìí o gbogbo à ń sábà Àyìnlá ò fẹ́ kẹ́ni kọkọrin àpàlà àfi tó bá jẹ́ sáká olórin alápàlà tó kú Àyìnlá ò fẹ́ gbórúkọ ẹni kọ̀ọ̀kan. àyẹ̀bẹ́ gbọ́dọ̀ pé kí wọ́n máa ń pa wọn lẹ́wọ̀rọ̀ kíkó kan máa kà tó mọ́ wọn ṣé ọmọ ọlọ́mọ tó máa kú lẹ́wọ̀rọ̀ yìí. wọ́n dìbò nílé Ifẹ̀ wọ́n fẹ́ mẹyẹ tó mọ́ fẹ́ dájú wọ́n pọ̀ ọ̀pẹ rẹ̀ wọ́n pè bàkà wọ́n pè kówé wọ́n pò dídẹrẹ sí ẹyẹ mẹ́ta làwọn ló mọ̀ fagidi ńṣe lẹ́rìn ń po dídẹ ńṣe lẹ́rìn ń po dídẹ mọ̀kún mọ̀sá ẹyẹ nínú igbó mọ̀gbìn mọ̀kára àmọ́ ọtí mo gbọ́ gbà lọ́nà fún mi bí kí ló dé ta ló ta rọ́bà fún mi mo ṣá àwọn táàjọ jókòó mi ò sọ fún wọn pé nǹkan kan ṣẹlẹ̀ mo ṣáàdì mo ní mo fẹ́ mú nǹkan lé mo ń bọ̀ nípa máa dé irú bíi ibùsọ̀ méjì mi lè sọ̀rọ̀ mọ́. mo gbọ́dọ̀ nǹkan kàyífì ló jẹ́ o ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ẹ̀yin ọ̀dọ́mọkùnrin ilé ni mo wà mo gbé ilé mo gbọ́ ọ̀rẹ́ kan ló lọ pé ìyàwó rẹ̀ ó mú wọnú ilé lọ ó ṣeré jẹṣu ó ga àràfà níjọ yẹn látòkè àràfà ló ti kúkú oró. ìyẹn bá wa mú àwọn kan wá látàgége pé ẹyin láti lọ Àjàní lókùnrin ọdọọdọ mi wọ́n fẹ́ mú wọn wá pè mí mo ra ọtí lẹ̀ fún wọn báyìí bọ́ tí ẹ ti tọ́ ń bìlà oníkan má ti mú ọ ní kílódé ó lóun fẹ́ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run àforíjì òun pé àwọn jọ ń káàkiri tẹnu Àyìnlá pé kọ́mọkùnrin kó má jẹ nǹkan kan tàbí kó tẹ̀ ti kú. Olúwa ló pọ́n wá lé bó àwọn ta kan lọ́bẹ̀ lúdò ètùtù ò lè rí ṣe lára òkúta ètùtù ò lè rí ṣe lára àpáta àlérí aláǹgbá lérí àsàn ni. bàbá ní kìlà níjẹ́ fún mi o mo wá lọ bá pé mo ti dé o mo fẹ́ kọrin ní Ìgbòre o pé ó ní irú eré wo ni mo fẹ́ ṣe mo ní àpàlà ni nítorí báyìí pé sákárà ni mo lọ ṣe Olúwa ṣépè fún mi. Aré Àjàní wọn ò mọ pómi adúmọ́ ọ̀tá ń ṣe kó bàjẹ́ irọ́ dídán ló ń dán Àjàní mi àṣà wọn lẹ́pàbọ̀ àwọn lọ̀tẹ̀ alápárùtù Àlàní kò bá mi fi lù sọ fáwọn ọ̀tá pé kí wọ́n lọ gbé jẹ́. àwọn olórin àpàlà tí a ní láyé pọ̀ ọ̀kan nínú àwọn alápàlà tá a ní tipẹ́tipẹ́ tọ́lọ́run ọba dẹ̀ ti fún ní ẹ̀mí àti okun ẹnujọ́ mẹ́ta ilẹ̀ rí ọmọ wọn lórí pílátífọ́ọ̀mù wa Nurudeen Ọmọjọdádì bàbá tó lóun jọ rèé o bàbá tó ń jẹ́ Mọ̀jídé Àjàní àwọn olórin àpàlà tí wọ́n lò gbà nígbà yí Àyìnlá Ọmọwúrà. àwọn tá a jọ ta kọ̀ǹgbọ̀n gbà yẹn Àyìnlá Ọmọwúrà owó ní kókó ní Kwara Àjàpẹ́ Ojúbánirẹ́ wáìkè òyìn kan lá Agbéfáwọ̀ Lẹ́gbẹ́dé. ẹ dárúkọ Haruna Ìṣọ̀lá ń gbà yẹn. ok mo kàn mí fún bàbá ń gbà ọ̀gá pátápátá nìyẹn. ẹ fún wọn lówó àpàlà kan jẹ́ kán mọ̀ nílẹ̀. pàtàkì àdúrà tí mo fẹ́ ṣe ìfẹ́ ní kálukú oníṣẹ́ ọwọ́ àtàwọn tí ṣiṣẹ́ ìjọba gbogbo ogun aṣèlégbè fún wa kẹjọ má ṣe jẹ́ tiwa káwa má pàwọ̀ òfò mọ́nú owó ire olókun kó lọ bá tọ̀sà káfẹ́fẹ́ owó rere fẹ́lú kálukú tó bá mowó ná. bàbá nínú orin kan wà tẹ́ ẹ ṣe tí wọ́n kọ fún wa lẹ́nujọ́ mẹ́ta yìí sà abuké tó gbé ẹnìkan. àsùké kú kẹ̀kẹ́ ara mi ó tún fi gbà sùké tíráfíìkì ò gbọ́dọ̀ rí ó fi gbà sùké tíráfíìkì ò gbọ́dọ̀ rí tó bá rí ń kọ́ ọ̀fẹ́ǹsì ńlá ni fún wọn kí ló fọ́ fẹ́ǹsì kẹ̀kẹ́ kan ṣoṣo fẹ́ ní mẹ́rin ike inú ke àyà ká tún wá fi mẹ́ni tó sùké ń kọ́ aláìmọ̀ ń ara Thomas Parí fìdí fúbọ́ọ̀lù tó gbé jáde ó tó gbá. báwo lẹ̀yin ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ àpàlà ńbo lẹ ti bẹ̀rẹ̀ báwo ni nǹkan ṣe rí lásìkò tí. ó lágbára o ńgbà tí èmi máa bẹ̀rẹ̀ orin Kèlání Yusuf lèmi gbéni sákàrà lọ́dọ̀ ẹ̀. Kèlání Yusuf. ni mo gbéni sákàrà lọ́dọ̀ ẹ̀ mi ò gbéni fálápàlà kan lábẹ́kúta yìí rárá. yóò gbà máa kó lọ́dọ̀ Kèlání mo lọ ságọ̀ Òwòye mo lọ lọ́dún 3 ń bẹ̀ mo lọ kọ́ṣẹ́ àpàlà ń bẹ̀. mi ò lè ṣe sákàrà yẹn torí mi ò lè fagòjì ló jẹ́ kí n kó lọ́dọ̀ Kèlání. òun ni Yusuf Ọlátúnjí ń fagòjì àtàkà gbogbo wọn. tó máa ń fà tó. èmi ò wá lè fagòjì yẹn. ọ̀dọ̀ ta lẹ lọ lágọ̀ Òwòye. Jaguar Aláǹgbó ti kú tó gbà tẹ́mi wá dé àgọ̀ Òwòye yẹn tí a ń kọrin mo ń gbèrè fún máa yẹn ó kọ̀ dìde lọ́tọ̀ ǹjọ́ èmi bá bọ́ sí di máìkì bá kọrin àwọn tó wà níjó kò bá ní
kí láyé má kọrin mọ́ pé ẹni tó lórin gangan tó ọmọ olúbo lélẹ̀ wọn lọ́mọ Abẹ́òkúta pé ẹni tó lórin gangan rẹ̀. ẹ gbà mí. lórí mi ní kò wọn lóhùn kan ló lóhùn orin wọn lé mi nìyẹn ní tó bá gbà tó bá fẹ́ káṣeyọrí wà kó jẹ́ kí bàbá yìí má kọrin. àwọn bọ̀sà ìgbà tẹ́ dágọ̀ wò yẹn ṣé Jaguar nìkan ló wà níbẹ̀ ni. oníkanrin ló sì ń kọrin bẹ́ẹ̀ gbà yẹn tó já lápàlà o ọdún yẹn gan ni mo ṣe ẹ̀mọ́ Haruna Ṣọlá lásìkò Palongo lẹ́rí yẹn aláàjò tọ́ka Palongo lẹ́rí ìgbà ni mo mọ Haruna Ṣọlá. ta ló kọ Palongo yẹn. Haruna Ṣọlá ni. ok ọdún yẹn ni mo dá mọ̀ ni mo mọ̀ sójú báyìí. ẹ ní jọ́ yẹn ọ̀gá lọ tọ̀ àbí. mi bá dìde bá bọ́ sí mike bá kọrin àwọn tó wà ní àgbo bá sọ pé ọmọ olúbo lélẹ́yìn ọ̀sẹ̀ ọmọ Abẹ́òkúta ní bọ́ọ̀n wá dé náà bá ní kó dúró pé ẹni tó yẹ kó má kọrin rẹ̀ ṣé ó máa gbà ó lóun gbà. bó ṣe bẹ̀rẹ̀ sí kan tó tún gbèrè lẹ́yìn mi ni tó tún wá dẹ̀ tó ń gbèrè fún mi Ọlọ́run lolùṣọ́ àgùntàn wa Ọlọ́run lolùṣọ́ àgùntàn bolúwa Olúwa lolùṣọ́ àgùntàn Olúwa lolùṣọ́ àgùntàn wa. nígbà ìgbà tẹ́ wá bẹ̀rẹ̀ ṣàgọ́bà àgọ́wò yẹn lẹ ti wá bẹ̀rẹ̀ ni àbẹ̀ wá sábẹ́òkúta. ìgbà mo kó n bí Sakara làbẹ́òkúta mo ń dàgọ̀ àpàlà ni mo ń jẹ bàtí mo rí pé àwọn bí mẹ́ta tí mo kó dání wọ́n ti dèèyàn ẹ jẹ́ ká máa lọ sílùú wa láfi wá bẹ̀rẹ̀ orin yẹn ní Abẹ́òkúta ọdún yẹn ti pẹ́ gan. ìgbà tẹ́ dé yẹn mi ò tí ì máa rí mi ò tí ì máa rí rárá. ó dà bàbá ìgbà tẹ́ dé yẹn àwọn alápàlà wo ló wà lábẹ́òkúta. ẹni tó jẹ́ pé lórúkọ gan jù náà Láyìnlá Ọmọwúrà tó tẹ̀mí bá tó sì lórúkọ àwọn tó kù àjọ wà ní bí pé àjọ ń practice àjọ ń kọ́ṣẹ́ ń gbà yẹn Àyìnlá tí ló ti wà ní Òdìndí ká tó dé. ìgbà tẹ́ wá dé Abẹ́òkúta ńkọ́ báwo nìkan ṣe wá ń lọ. àṣe ìgbà tí mo wá dé ìlú yẹn tí mo fẹ́ máa kọrin by information wọn ní jẹ́ kí n dúró kọrin yẹn lábẹ́òkúta pé níbo ni mo ti wá àwọn tó wá mọ̀ mi mọ̀ pé ṣe bọ́ máa Abẹ́òkúta lèmi náà pé irú ohun tí mo gbédè yìí pé wọn ò ní fẹ́ gbà mí láàyè ló máa fẹ́ tako Àyìnlá Ọmọwúrà wọ́n ní bó ni mo ti wá ta ló ga mi tèmi fi gbóró orin báyìí wọ ìgboro yìí. ó tẹ̀ ní tí n bá kọrin yẹn oníkòní sọ nílùú tó má dùn fún mi. wọ́n gbà tó dójú ẹ̀ máa gbọ́ o tí kọ̀ǹpósà tèmi náà bẹ̀rẹ̀ orin. ta ni kọ̀ǹpósà tí yín. ó ti kú akí ọ̀bú ọmọ àgọ́ òkò ni. kọ̀ǹpósà mẹ́rin ló ní kọjú ní gbólóde òkú. Rasaki tuntun àtẹniṣe mẹ́sì ẹ̀gbọ́n mi Bashiru ń gbore. ó kọjá bẹ́ẹ̀ kọ̀ǹpósà mẹ́rin ló ń kọ́ ní fóònù nìkan. àwọn tó bá máa ṣiṣẹ́ orin á dúró déédéé. bàtàn ariwo yẹn pọ̀ mímú náà tún sáré súnmọ́ àwọn àgbàlagbà ẹ gbà mí ẹ jẹ́ kí n kọrin iṣẹ́ tó wù mí ṣe ni wọ́n ní kí n máa bá iṣẹ́ yẹn bọ̀ mi náà bá ń bá bọ̀ n kò wá dójú ẹ̀ kọ̀ǹpósà mi sọ fún mi pé ibi táyìn là ń bá wà lọ yìí àfi kí n jẹ́ ká kọrin kì í sí ká ṣe rẹ́kọ̀dù fún kó lè jẹ́ ká gbádùn èmi náà bá fi kọrin kúrò. mo ka ní Gíláàjì Àyìnlá àwọn táwọn sorí kọ́ ọmọ alágbádá sòfin òde fẹ́ni tí ò lálàárí bàbá aṣọ wèrè pé oníbì kan àtàlù ọmọ afínjú alágbẹ̀dẹ tó ń fi kú pààrọ̀ kọ́kọ́rọ́ sílé ó ṣe ó wà ní Gíláàjì èmi mo rí kì í ayé ò ní tẹ́ bí ẹni bàbá Kúbúré ayé ò ní tẹ́ bí ẹni ǹlẹ́ bàbá Kàbírù ayé ò ní tẹ́ bí ẹni ó kó Àkímà ayé ò ní tẹ́ bí ẹni. irun máa lẹ̀ àgbẹ̀ ó irun máa lẹ̀ àgbẹ̀ ó Àyìnlá ò mẹ́sì ló kù kó gbó Àyìnlá mẹ́sì ló kù kó gbó ogun pijó Gíláàjì ogun pijó mọ́ọ̀ká ló kù kó gàràfà ó mo ti sọ rẹ́kọ̀dù tá a ṣe fún mi nígbà níwájú Ọlọ́run àtìyàn Ọlọ́run foríjì Àyìnlá Ọmọwúrà kó dẹ̀ lẹ́fun ó ṣe nǹkan fún mi lórí orin yẹn bẹ́ẹ̀ ni lọ́tí mo ń rìkọ̀dù yẹn ó wá bá mi lẹ́mìí oníta ló kọrin àti ṣojú tiẹ̀ àti wọlé kárẹ̀wá ṣojú kejì ló wọlé náà pẹ́ẹ́nì kan ń pè mí níta mẹ́ ọ̀ kí n pè yàn ní bá ń ṣe rẹ́kọ̀dù báyìí tí mo ráyè lábáyé àyà mi là délẹ̀ wá pé bàbá yìí tún wá mi débi láyé bá ní ṣé èmi ni mo kọrin mo lé mi níta ló lùlù mo lè jì rẹ ni ó ní lágbára àrùn balẹ̀ lágbára kìnnìkọ̀dé ọ̀run lágbára jagunmalẹ̀ ó ní bójú rẹ́kọ̀dù ṣe dáa bẹ́ẹ̀ lójú kejì ṣe máa dáa ní kálọ̀ rẹ́kọ̀dù wa wá ní tó bá tún fà mí padà pé kí n wá bá kówó fún mi pé kówó ìsàkùtà bá dé mọ́ngòrò kọ́mọ́lá jẹun tó bá wọn bá wà ń bẹ̀. àkóbá tó tún wá ṣe ni pé bóyá ń wọ̀ láfẹ́ ń wá ló ti ń sọ fún wọn pé ẹ̀yin ọmọ àtọ̀run wà lọ́run tí mú yín àjàní tí bá ti ń jẹ́ tó ṣe lọ́dún yẹn ni. bá a dẹ̀ ṣe ojú kejì náà bó tún ṣe dáa nìyẹn. olówó yọ̀ ẹ̀ gan nítorí Àyìnlá jọ pò ṣàn wọ́n kù ó kí wọ́n tún wá kù ó tún wá ṣàn lówó yọ̀ tó gbìyànjú gan. gbogbo gbà yẹn ló má jẹ́ ká ṣòro jẹ̀bi ẹ̀yin Àyìnlá lèmi wá Àyìnlá lèmi ń gbèjà ẹ̀ bẹ̀tì pé ká tẹ̀lé yàn gbogbo ẹni táyìnlá bá ṣọ̀tá mo bá ṣọ̀tá pẹ̀lú ẹni. kódà ẹ tún fún wa lórin. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Olúwa ọba bá ṣe ń lóore ó yẹ ká dúpẹ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Olúwa ọba Olúwa ló yẹ ká fọpẹ́ fún Mọ̀jídì Àjàníre kọ́lẹ́jì lágbólé orin àwọn ọ̀tá ṣe bọ́lá ti tán ọ̀tá gọ́ o
aré àjà ni wọn ò mọ̀ pómi adúmọ́ ọ̀tá ń ṣe kó bàjẹ́ irọ́ dídán ló ń dán Àjàní mi àṣà wọn lẹ́pàbọ̀ àwọn lọ̀tẹ̀ alápárùtù Àlàní kò bá mi fìlù sọ fáwọn ọ̀tá pé kí wọ́n lọ gbé jẹ́ akéwùgbẹ̀rú Àjàní mi Àjàyè ẹ̀ Mọ̀jídì Àjàní bàbá Kàfáyàtù àwọn ọ̀tá ti jálulẹ̀ sínú agbami òwe ẹ jẹ́ ká dá yẹn dúró náà Olúwa ló pọ́n wá lé bó àwọn ọ̀tá kan lọ́bẹ̀ lúdò kan bómi lọ Olúwa ló pọ́n wá lé bó àwọn ọ̀tá kan lọ́bẹ̀ lúdò ètùtù ò lè rí ṣe lára òkúta ètùtù ò lè rí ṣe lára àpáta àlérí aláǹgbá lérí àsàn ni. àgbékalẹ̀ yìí pọ̀ o ìgbà ó lẹ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. rẹ́kọ̀dù àkọ́kọ́ tó jẹ́ pé ó làmìlàaka táti ń bábọ̀ tí a mọ̀ kí rẹ́kọ̀dù kan ló máa ogun áfíìdì tiwa lóde yẹn ló jẹ́ kọ́ mọ̀ mí gan tí mo fi kí Àyìnlá Ọmọwúrà ló gbé mi jáde dáadáa yẹn. ogun kílẹ̀ pé. ogun áfíìdì tiwa lóde. ok jákèjádò olùkárí. Àyìnlá ti sọ fún yín pé ojú kìíní bó ṣe dùn ojú kejì náà dùn. ìkejì tí mo wá ṣe fún Mansuru ni mo dẹ̀ ṣe yẹn fún Mansuru ọmọ ètò ń kí n gbà yẹn pé Mansuru aré Àyìnlá jẹlẹ ẹ jẹ́ ká jọjọ èéta lákọ̀wé. Kèlání Yusuf ńkọ́ ńgbà tẹ́ wá padà dé ń bó ni Kèlání Yusuf wà. ṣe púpọ̀ fíìmù tó dá ló ṣe ràn mí létí nígbà tí mo dé Abẹ́òkúta wọ́n wá pè mí léré kan sí gbòòrè olówó ogbó wọ́n á ní kí n tó lè kọrin mo fẹ́ lọ rí bàbá mi bàbá ní Kèlání jẹ́ fún mi o mo á lọ bá pé mo ti dé o mo fẹ́ kọrin ní Ìgbòrè o pé ó ní irú eré wo ni mo fẹ́ ṣe mo ní Àpàlà ni yìí tó bá yẹ pé Sákárà ni mo lọ ṣe Olúwa ṣépè fún mi ni pé torí mi ò gbàṣẹ lọ́wọ́ mi ò dẹ̀ ṣe freedom lọ́dọ̀ wọn bó ṣe dé Àpàlà ni mo fẹ́ kọ ẹ ní kí n lè ṣe kẹ bá mi ń bẹ̀ o wọn bá mi máa ra ọtí fún wọn wọn bá mi ṣe pàtí yẹn wọn rí i pé ìwọ ọmọ ìlú tún yí ohun Sákárà tún yí sápàlà báwo ló ṣe ṣe. ẹ fún wa lóhùn Sákárà ẹ jẹ́ a gbọ́ mo fẹ́ wò yàtọ̀ ohun Sákárà àtòhùn Àpàlà àtòhùn Àpàlà. èèyàn lọ́mọge àṣàkáṣà yìí ń wọra sí ni o ibi téńté lẹ́tí bẹ̀rẹ̀ pẹ̀lú ṣẹ́kì lérò ẹ kí wàá lóṣì kẹta wọn àtọmọjà èèyàn ọlọ́mọge ló sọ dídọ́pọ̀ nàbí kò ríṣẹ́ ṣe mọ́ tó bá lè dọ́kọ kátọ́ọ̀sì wá dọ́kọ dé lè dání mọ́ wájẹ kán pẹ̀lú bàrà wà gbẹ lára bí ìṣá wádégúngún lọ́gọ́jọ́ ìdígbà ń kúnnú yúnmúyún. ìyẹn ọlọ́mọge ẹjẹ́ lọ kíyèsára o apá ń díṣàwò orí ẹ̀yìn alàgbà kómi àjòwé àwọn tó bírú wà lọ́mọ wọn ṣàṣe mọ̀ndíárì ẹnu la gbọ́ tán fi ń sọ̀rọ̀ tàláyé tì ń dáyé tó bá ní sisi ẹ̀yìn dà wọn ní bá fùrọ̀ mi sọ tó bá ní kí ló dé wọn ní fìlà wọn mi àrè gbàgà bèbè kì í já ní ìdí òrò pàwùdà ń bẹ lójú wọn lẹ́lẹ́gbẹ̀ẹ́ ní tàbí ọlọ́kànkan sọ yìí tó bá fẹ́ apáta pítí ẹwà obìnrin kò kọjá 20 ọdún bẹ́ẹ̀ fẹ́ kí ẹgbẹ́ àlàyé bóun yìí kẹ́ má má. ẹ bàbá mi eléyìí tún lágbára o. Sákárà nìyẹn Sákárà nìyẹn. àwọn oníkàkàrà wà bẹ tí mi ò wáyé lè fa. gòjé yẹn. mi jẹ kí n kú ọdún 5 mo lò lẹ́yìn yẹn. ẹ rí pé kì í ṣe gbogbo ní Sákárà ló ẹ wọ́n bàbá Yusuf kò sí olúwa ẹ̀. kò sí. wọ́n tíra yẹ̀ tì. ẹ gbọ́ eléyìí. ìwọ lọ fún mi lóyún tí mo rí rí. ó fún mi lóyún tí mo rí wá. dákun má gbọ́gbọ́ ọ̀nà tí mo rí lọ́rí. kó dákun má wá dà lẹ́yìn o. ọmọ yẹn náà tíra ó yà gbogbo yẹn lẹ́nu kó tó gbìyànjú. ṣèbó ní bàbá kò lè kọrin bàbá tó bí kò lè kọrin. ṣé bàbá ẹ ní Tájù. Tájù yẹn kò rí kọ rárá. Tájù yẹn ti jáde láyé. bàbá Tájù yẹn ni mo ṣètò fún ní nǹkan bí ọdún 4 sẹ́yìn nígbà ayé COVID-19 ní Láfẹ́nwá tí mo fi ń sọ pé ọmọ Yusuf Ọlátúnjí rèé o àkọ́bí Yusuf Ọlátúnjí ṣe rántí. orúkọ mi ni Tajudeen Alabi Ọlátúnjí. wọ́n lẹ́yìn làkọ́bí bàbá lẹ́gbàá. bẹ́ẹ̀ ni. ẹ kọrin dáàdì yín kan káwọn tó wà nílé lè mọ̀ pé ọ̀dọ̀ ọmọ bàbá la wà. àyà tí mo fẹ́ lẹ̀ lọ rànjú mọ́. àyà tí mo fẹ́ lẹ̀ rànjú mọ́. máa lé ẹ̀dín sàró kí n tó padà. ọ̀gẹ̀dẹ̀ ó àmúrẹ̀ sùn. bàbá tá a wà pẹ̀lú wọn ló ń jẹ́ Mọ̀jídì Àjàní ọ̀kan pàtàkì lára àwọn olórin àpàlà tipẹ́tipẹ́ ẹ gbọ́ àwọn ọgbọ́n àti ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ tí bàbá ti ń bá a sọ́nsìn wọ́n ti jẹ́ ká mọ̀ pé iṣẹ́ orin láti ilẹ̀ ló ti dàbí ogun. àti jẹ́ oníkálukú náà oníkálukú ń wá
ìlọsíwájú bẹ́ẹ̀ tí sábà rò náà ó yẹ ká lè mọ̀ pé ayé kì í ṣe títí ayé oníkàkú má ṣe tí ọ má kó ń bẹ ni ìgbàlá ní àwòláyé. so rẹ́kọ̀dù tẹ́ fi kí Àyìnlá yẹn ló ṣàgbé yín síta. ló gbé musa ń gbọdọ̀ wá kú síbẹ̀síbẹ̀ náà musa tún kì í. ẹja ńlá lọ ní ibú omi o ẹja ńlá lọ ní ibú omi o ibú odò kan gbìnrín gbìnrín iná jó ìlú mi títí lọ́jọ́ yẹn o lọ́jọ́ t'Àyìnlá fàyè sílẹ̀ ọ̀rọ̀ dìbò lọ yàgò fún mi náà. onímọ́tò wọn ṣíwọ́ṣẹ́ o nítorí rògbòdìyàn wọ́n ti ṣọ́ọ̀bù pa kíákíá iná jó ìlú mi títí lọ́jọ́ yẹn o lọ́jọ́ t'Àyìnlá fàyè sílẹ̀ ọ̀rọ̀ dìbò lọ yàgò fún mi náà. ìlú happy lọ́jọ́ ọjọ́ yẹn lójú sánmọ̀ àwòrẹ́yẹ rárá ọ̀rọ̀ dìbò lọ yàgò fún mi náà. bàbá iṣẹ́ àpàlà sákàrà lẹ kọ́kọ́ ìgbà tó yá ẹ sún sídìí àpàlà now gbogbo bàtẹ́ yìí à ń ṣeré ń bí à ń ṣeré ń gbà báwo ni nǹkan ṣe ń rí ń gbà yẹn. ojú ogun náà ni ọjọ́ mi máa tiẹ̀ lọ sóde ṣe bí ọmọ mi ọmọjọ́ dáàdì yẹn gògò kò sínú kékeré ó rí díẹ̀ nù tó ṣe mo ṣe máa ń bẹ lọ́hùn pé lásìkò irú tó ṣe àwa kó má ṣe àwọn ọmọ wa kan tó là kó má jìyà kankan débẹ̀ kan tó là kan tó gùn kè. sẹ́yìn jìyà ń di sẹ́yìn. wọ́n kọjá wọrẹwọrẹ àjọkádóde ń jọ́ mi kẹ́ńjìnì wa lànà ìjọ mi kàdóde ká má pẹ́ jẹ láì sí mọ́ntájì mo lọ sí Kánò mo jábọ́ lórí stage. ẹni pé ẹ gbọ́ mo lọ sí Kánò mo jábọ́ lórí stage. kí ló dé àbí wọn sẹ́ẹ̀tì ẹ̀ dáadáa. wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ àwọn bí mi léèrè pé ṣé bí wọ́n pè mí láti gbòòrò Ẹ̀gbá wa bí ni kí ni dẹ̀ mú mi ṣé wọ́n tẹ̀lé mi láti ilé ni mo ní kò yé mi. lóògùn náà ni wọ́n pè mí lọ láti bí wọ́n wá ṣe pàtí bí náà rí ni pé ṣé ó tún kẹ́ni tó ń kọrin àpàlà ń bí Àyìnlá nìkan náà rò pé wà ń bí pé ìlú ilẹ̀ yìí ń gbé tẹ̀ ń sọ̀rọ̀ eléyìí òdẹ́sẹ̀ lè wà Kánò mọ̀ ní màá wá bá pè mí sí Kánò bá má dọ̀hún lóríṣiríṣi dẹ́ ti bẹ̀rẹ̀ sí ní wọ̀ mí láti. alákìjà náà ń pa abúlé tá a lọ níbi tí mo tún rí ìṣòro tẹ́rù bà mí sí tí mi ò wá abúlé yẹn rí akọ̀wé abúlé yẹn bẹ̀rẹ̀ sí play n kò dáago 7 sí 8 ìrẹ̀ bẹ̀rẹ̀ sí fò wá gbòòrò ìrẹ̀ àkìlọ̀ irú ẹ̀ kí ní pàtì rẹ̀ ọ̀ràn àwọn ọmọ tó ń mú lọ ń sí wọn sí òkú wọn ń sí wọn sí pẹ̀pẹ̀ nígbà tilẹ̀ wàá mọ́ báyìí ní ogun yẹn ló ṣe ṣiṣẹ́ lára wa tó wàá mú ọpúrétọ̀ mi torí Àjàní lòun náà ń jẹ́ Àjàní yẹn ló mú mi pé èmi náà lórúkọ ẹ̀tọ́ ọmọ yẹn ló mú ló bẹ̀rẹ̀ sí lé ọpúrétọ̀ káàkiri tó ń lé akọ̀wé káàkiri àkìlódé abúlé bó ṣe dèyìn mọ́ akọ̀wé tó bú ẹran bí èkìrì kan jáde lára ẹ̀ ìyẹn dákú bẹ́ẹ̀ ni ṣáà ní kúkúrú ṣáà ká tó wọ ìgboro yìí abúlé ní gbogbo wa tán sí owó tá a gbà abúlé ló parẹ́ sí. àgbẹ̀ ọmọ ẹ̀dẹ́ lẹ́sí ní wòrìwò wòrìwò la ká bá fẹ́ fàṣọ kan bá ní kọ́ máa fàṣọ kan bá fàṣọ kan kí ló dé kí tá a gbà ìyàwó ń bí ni àbí kí ló dé la fi wá sí lẹ́sí lọ́mọ ẹ̀ wá sàn sí àárí kọ́ bọ̀ bá mú bọ̀ abúlé yẹn. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road South Rayham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. ẹni tí ò ní lé lórí ó ti rówó ra mọ́tò njẹ́ yẹ ká ti jẹun ó dì nira bí ààrẹ ara wa alábọ́rùn ṣé kìíní ó ṣe ń dẹ òṣèròjú wáyé àlùfáà ń yọkù ọmọ kéwú gbẹ torítorí mẹ̀kúnnù lọ́rọ̀gọ́ tó lé jù àgbẹ̀ torítorí mẹ̀kúnnù tọ́rọ̀gọ́ tó lé jù láì wọ́sẹ̀lẹ̀ olúwa dà ẹ rántí pé olúwa náà ló dá gbogbo wa ọba tí wọn kì í dìbò fún níbikíbi òye ọ̀nà pósì ló ń bá wọlé bẹ́ẹ̀ nìkan lóhun ó ní wà lára bòṣèlú kan lóhun ó lò wá mọ́ gbà ó orí àwa mẹ̀kúnnù á mú gbogbo wọn òwe wọn dẹ̀ ní àná pátápátá ẹ ó wọlé o. Bàbá Jídé Àjàní mo ṣàkíyèsí pé lọ́pọ̀ ìgbà tẹ́ bá ń kọrin ẹ máa ń kọ òwe kí ni ìtumọ̀ yẹn. ẹnu orin náà ló wà. ok àwọn sédèké wọn kí ẹ kí orin ni òwe òwe ṣáà rí òwe. àmú ọtí
mo gbọ́ gbà lọ́nà fún mi bí kí ló dé ta ló ta rọ́bà fún mi mo ṣá àwọn tá a jọ jókòó mi ò sọ fún wọn pé nǹkan kan ṣẹlẹ̀ mo ṣáde mo ní mo fẹ́ mú nǹkan lé mo ń bọ̀ nípa máa dé irú bíi ibùsọ̀ méjì mi lè sọ̀rọ̀ mọ́ ọ̀nà fún yẹn ò rẹ̀ wú mo bẹ̀rẹ̀ iṣẹ́ tá a wí mo kò sí mi orúbọ mo ṣe tí n bá ní kí ọmọ ṣẹ́ n bá dé practice ọmọ máa kiri bá tí n bá lé kọrin adé ti gbòde jọ káàkiri ọlọ́run ṣàgbà kò so ṣáà ń gbàtà odò ọba ṣe ohun yẹn padà àtúbẹ̀rẹ̀. ẹ̀yin ọlọ́mọge àṣàkáṣà yìí ń wọra sí ni o ibi téńté lẹ́tí bẹ̀rẹ̀ pẹ̀lú ṣẹ́kì elérò ẹ kí wá ló ṣì kẹta wọn àtọmọ jayéjayé ọlọ́mọge ló sọ dídọ́pọ̀ nàbí kò ríṣẹ́ ṣe mọ́ tẹ bá lè dọ́kọ kátọ́ọ̀sì òdọ́kọ délé dání mọ́ wájẹ kan pẹ̀lú bàrà wa gbẹ lára bí ìṣá wádégúngún lọ́gọ́jọ́ ìdígbà ń kúnnú yòmúyòm. ẹ̀jẹ̀ ọlọ́mọge ẹjọ́ lọ kíyè sára o apá ń díṣà orí ẹ̀yìn alàgbà kómi àjòyè àwọn tó bírú wa lọ́mọ wọ́n ṣàṣe mọ̀ndíárì ẹnu la gbọ́ tán fi ń sọ̀rọ̀ táláyé tì í dáyé tó bá ní sisi ẹ̀yìn dà wọ́n ní bá fùrọ̀ mi sọ tó bá ní kí ló dé wọ́n ní fìlà wọ́n mi àrè gbàgà bèbè kì í já ní ìdíhòrò pàwùdà ń bẹ lójú wọ́n lẹ́lẹ́gbẹ̀ẹ́ ní tàbí ọlọ́kànkan sọ yìí tó bá fẹ́ apata pítí ẹwà obìnrin kò kọjá 20 ọdún bẹ́ẹ̀ fẹ́ kí ẹ gbàlàyé bóun yìí kẹ́ má máa gbà. Ọlọ́run ẹ̀yin bàbá yìí orin obìnrin kan máa ń kọjá ẹ fẹ́ òbí bóyá 20 years lè wá tí. Bàbá nígbà tẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin yẹn wọ́n lọ́lọ́run kẹ́yìn débi pé ẹ wá ní ẹdẹn tó ní irinṣẹ́ tẹ̀ fi rent. mọ́tò wà pọ̀. mọ́tò wà Mọ̀jídé Àjàní. ogun ayé náà ni. mọ iná nǹkan ẹ̀kọ́ bonanza ìjìrẹ́. ìjìrẹ́ bonanza. gbogbo instrument ni gbogbo wọn ń lò. kẹ́mu yára mọ́ ní gbogbo wọn. instrument mi náà ń lò. sure engine a ṣe kọjá bẹ́ẹ̀. àwọn ayé sàṣẹ àwọn ọlọ́mọdé nǹkan wa rú. àmín bó lọ́fíìsì yín gbà yẹn. ìsàlẹ̀ gbé ní wọn gbà yẹn. ọmọ yín kan wá ń jẹ́ Núrù ìyẹn máa ń tẹ̀lé operator. ẹ máa ń tẹ̀lé operator. ìyẹn náà tó ń kọ́ ni bó ṣe máa rí. kí ló wá dé tẹ̀lé Núrù kò ń lé. gbàtó ló máa kọrin mo ní àyà mi ń já orí làkọ̀ bí mi olórí kan gbọ́dọ̀ fi sọlẹ̀ torí wàhálà tá a wà rí ìwọ máa ń kó tí ìsàṣejẹ fún ẹ débẹ̀ o àyà mi ń já kọ́ máa la yanjú ẹ̀ mọ́ mi lọ́wọ́ ni mo fi pé kó kúrò pé olóhùn àṣà ṣe tó o ṣáà ti lè ṣe fi díẹ̀. bàbá lọ́jọ́ táyìn lọ́mọ wúrà kúńbọ̀lẹ̀ wà. mo wà ní Mùṣín ní Ọlọ́run ṣògo. báwo lẹ ṣe gbọ́ báwo ni nǹkan ṣe rí. mo ń kó máa àbúrò mi kan jáde ńbẹ̀ ó kàn pẹ́ díẹ̀ lọmọkùnrin kan dúró pé Àyìnlá ti kú mi tó bá jẹ́ kàn gbọ́ ní ìbá máa lu ẹ̀pà sí ibẹ̀ ló wà ilé kò ló ti kú sẹ́ mi ò bá wọn ṣe kò mọ yẹn lálẹ́ nìkan bíi aago 8 mo ṣe wọ mọ́tò nìyẹn báyìí dé àtúndé station kan lọmọkùnrin kan bá tún wọlé ó bá dá mọ́tò yẹn dúró pé ọkùnrin bó ló ti ń bọ̀ lábẹ́òkúta ń gbọ́ kí ló ṣàyìnlá ó láyìnlá ti kú ìyẹn jábọ́ ó jábọ́ sílẹ̀ lẹ́ni ó tó dìde bá ṣe gbọ́ pé bá ṣe wọlé ọjọ́ 4 ni mo tó jáde nílé mo fẹ́ kọ́kọ́ mọ kìnní kan ọlọ́ba máa kẹ́ olórin dáadáa tó máa ṣàṣe pé fẹ́ fún ohun ẹ̀ máa kàn ègbè orin ìlú káwá fi ìràwọ̀ lọ́run lónìí yẹn mẹ́rẹ̀ẹ̀rin yẹn tó bá pé sọ́wọ́ ẹ̀dá kan wọ́n lè sábà lè bá bọ̀rọ̀ ọlọ́run ló dẹ̀ ń ṣe fẹ́yàn àmọ́ Àyìnlá ní kòǹgí làbà má pè tí òun fọṣọ ọ̀gá pápátá látọ̀run ló ti gbé orin yẹn wá àti àwa alágbàlá tó ikú làbẹ́òkúta ìtọ̀ 6 o báyìí o gbogbo à ń sábà Àyìnlá ò fẹ́ kẹ́ni kọkọrin àpàlà àfi tó bá jẹ́ sákàrà ni tó ṣe láì kíkọ ní ti Àyìnlá ni pé fújì lé Àyìnlá ń ṣe gbogbo àwọn olórin alápàlà tó kú Àyìnlá fẹ́ gbórúkọ ẹni kọ̀ọ̀kan àyẹ̀bẹ́ gbọ́dọ̀ pé kí wọ́n máa ń pa lẹ́wọ̀rọ̀ kíkó kan máa kà tó mọ́ wọn ṣé ọmọ ọlọ́mọ tó máa kú lẹ́wọ̀rọ̀ yẹn. mo ti wá sọ fún nígbà tó wá kú bí ọdún kan bóyá ẹ máa gbọ́ pé ẹnìkan ń jẹ́ Yúlàǹpà yẹn bá wá mú àwọn kan wá látàgége pé Àyìnlá tí Àjàní lókùnrin ọdọọdọ mi wọ́n fẹ́ mú wọn wá pè mí mo ra ọtí lẹ̀ fún wọn báyìí bọ́ tí yẹn ti tọ́ǹbìlà oníkan má ti mú oníkílódé ó lóun fẹ́ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run bóyá Ọlọ́run àforíjì òun pé àwọn jọ ń káàkiri tẹnu Àyìnlá pé kọ́mọkùnrin kó má jẹ nǹkan kan tàbí kó tẹ̀ ti kú pé ń gbọ̀ wá di pé mi ò kú olóhùn wá ṣèwà pé Àyìnlá pé jẹ́ ká fi máa yìn lẹ̀ bóyá wọ́n ti ṣèjìnà látàbúlé wọn torí yẹ kí ìṣẹ̀lẹ̀ burú ti ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó wá láti kó kílẹ̀ wá ń fi yẹn ṣe eléré mélòó lẹ́fẹ́ ká lè kó. ẹ̀bọ̀ tẹ́ Àyìnlá ti wá bá yín nínú stúdíò tán fún yín lówó. bí lákọ̀ọ́kọ́ ni ẹ̀
ìyẹn ti pẹ́ láì camouflage ni nígbà tó máa ṣe rẹ́kọ̀dù mi yẹn tí rẹ́kọ̀dù yẹn jáde hàn mọ́ rẹ̀ tó ń kóra àwọn káàkiri pé pa ibi tájà ní báyọ̀ ikú dá o àfikún múra síra wọn rẹ́kọ̀dù tó máa ṣe lé lórí. Ọlárẹ̀wájú ni tiwa ọmọ tí ṣúgà bá ìṣẹ̀ síwájú Àyìnlá ò ṣe o mo délù wo mo fẹ́ kẹ́ mọ̀ níjọ́ tí mo lọ mọ̀lú Òṣogbo wọ́n lùlù yẹn nítọ̀tẹ̀ débi kódà. ẹ bá tán yé wa ṣe lè yàdí àpàlà. bóyá mi rò ẹ bá ń dúpẹ́ pé mi ò jáyé ọmọ mi máa yé ẹ bá ń dúpẹ́ yẹn kọ́ ló ń jẹ́ kọ́ ọmọ mi gòkè lójú ẹ̀mí mi. náà bàbá gbogbo rẹ́kọ̀dù tẹ wá ṣe tó mélòó náà. rẹ́kọ̀dù mi tó 6. ok eléyìí ni ẹ ṣe kò ń ṣe láti ẹ ṣe mo lè rá àwọn kan sìn tán lè máa wò yín láti lóyìnbó pé bàbá yìí ló ní orin tó pọ̀ tó yìí ó dáa fẹ́ gbé wọn wọ studio so eléyìí ni ìtẹ̀ ṣiṣẹ́ lọ́wọ́ báyìí tẹ́ pè ní ọ̀rọ̀ Nàìjíríà kí lẹ kọ́ ń bẹ̀. ìkan ni mo kọ́ lẹ́ẹ̀kan yẹn. ọ̀rọ̀ Nàìjíríà iṣẹ́ àgbẹ̀ onímọ́tò. iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ bàbá wa ni bó kàwé mẹ́wàá jáde iṣẹ́ àgbẹ̀ ò ṣe bí dágunlá ká gbìn pákí ká gbìn ráìsì ká gbáta rodo ọ̀rẹ́ mi ká gbìn gbàdo ká sì tún gbẹ́wà iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ tàbí níbí. bàbá ẹdùn ẹ má bínú àwọn onítẹ̀yìn nǹkan yẹn ṣé wọ́n ń compose ẹ̀fẹ́yìn náà ni. ọpọlọ orin wà nílágbárí gan yọ kó síbẹ̀ níbí. ẹ tún ṣe kan ní mọ́tò igi tí mo dì mú Olúwa ò bá mi sọ digi iye dídán dídán ní tèwé ọdán igi kì í dá lóko kó pọ̀ mẹ́tù sígbó ibi tí a gbé kó sí dandan ni kéèrà ó mọ́ bẹ́ẹ̀ o ewé àbámọ̀dá kì í dá tiẹ̀ kó má ṣe bẹ́ẹ̀ ni ara mi tẹ̀lé mi ká lọ ojú oró kì í kú mọ́ mi lójú. mo gbọ́ròyìn kan kàyífì ló jẹ́ o ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ẹ̀yin ọ̀dọ́mọkùnrin ilé ni mo wà mo gbélé mo gbọ́ ọ̀rẹ́ kan ló lọ pé ìyàwó rẹ̀ ó mú wọnú ilé lọ ó ṣeré jẹṣujẹṣu ó gàràfà níjọ yẹn látòkè àràfà ló ti kúkú oró. ìpọ̀n rí ọ̀rẹ́ lé ó lé o ìpọ̀n rí ọ̀rẹ́ lé o gbogbo ọ̀rẹ́ tá a bá jọ ń jẹ tí a bá jẹ ń mu iṣu ìyàwó ẹ ò tọ́ sí ẹ rárá ẹ má dálẹ̀ o. má jẹ iṣu ìyàwó ẹ ayé lè yàn ṣòro àbá. ayé lè yàn ṣòro káyé má dayọ̀ wá sómi ṣe bó ní sùúrù ní ojogun ayé. ẹ bá tún délé orin atẹ́gùn ayọ̀ ń fẹ́ sí wa. atẹ́gùn ayọ̀ ń fẹ́ sí wa o atẹ́gùn ayọ̀ ń fẹ́ sí wa àyíká wa ó ti mọ́ tónítóní. Agbègbè wa ó ti jẹ ní òun ẹwà mú wa kò ní ta ń wíjì agboolé wa àti gbẹ́sà láńgá ní tiwa àtẹ́gùn ayọ̀ ń fẹ́ sí wa. In fact gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri àgbáyé bàbá wa Mọ̀jídì Àjàní ọ̀kan lára àwọn olórin àpàlà tí wọ́n ti wà tipẹ́ ọjọ́ orí bàbá ń sìn is 88 years. ọmọge súnmọ́ bíi bí ò bá sí nínú pọ́ọ̀sì a wà nínú láìlọ́ọ̀nù 20 ọdún lóbìnrin lè fi lẹ́wà mọ́ lẹ́yìn 20 ọdún. ojú àwọ̀ ẹwà ti tán ẹbí kan máa ṣe jẹ́wọ́ yẹn. bóbìnrin ń lọ sóde mẹ́ta pọ̀ ní sátidé kan ò kọ́kọ́ tètè mọ̀ bó ti wọ ẹgbẹ́ tí à ń wí aráṣọ ti ya Mọ̀jídì o àtúnra ti ya àbọ̀ lọ́rẹ̀ pátí mẹ́ta pọ̀ ní sátidé kan aago 12 òru làlá ti ká ń darí wọlé rántí pé ọjọ́ kan ń bọ̀ abẹ́ àdáwọ́ ọmú adi rọ́bà sáyà ẹ mo fẹ́ kó mọ ìdí ńlá àjọrìn àwádìí pẹlẹbẹ òwe wàwádìí ìsàìsì kó lé ẹ afámàkò alátìká ò ní ṣeéṣe mọ́ mo fẹ́ kó mọ wàwá wẹ̀gbẹ́ arúgbó ń jó dísíkò àyà tó bá ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu àmì àgbàdùn ni àti onítọ̀tí lọ́jọ́ kọjá ó dájú pé a máa rere ọjà jẹ́ o ìyàwó bódà bó fi náírà kan ṣòwò kíá ni ó dẹgbẹ̀rún sí lọ́wọ́ ẹ tẹríba fọ́kọ yín ọ̀rọ̀ ra adélébọ̀ o ṣe mọ̀ pọ́kọ ló lórí aya ẹ rántí pé kí lọ́kọ ṣe òǹdáhùn kan mú ìtẹríba ló lérè púpọ̀ ńṣe ni kẹ́mi àpọ̀kọ́ lé o. aláfojúdi ìyàwó kí ló mí àrípín kò lè rí nǹkan gbà yàtọ̀ sí pé kó márùn mú Làjàní ṣe ń kí wọ́n nílò o adélébọ̀ ẹ tẹríba fọ́kọ bóbìnrin gbọ́tọ̀kọ ẹ̀ arèrè jẹ a máa bá wọn dákẹ́ mu yẹ aṣọ àsìkò nínú ẹgbẹ́ a máa gbádùn o
bíyàwó bá ń gbéraga sọ́kọ ẹ̀ nínú ilé kọ́kọ́jọ́ rẹ̀ á dára ẹ̀ lẹ́bi tó bá yá ìró ò lè dọ́gba mọ́gẹ́lẹ́ o obìnrin tó bá ń gbọ́kọ lẹ́nu bó dà bó ń ṣiṣẹ́ tọ̀sán tòru àmì alùgúdẹ ni kò ní báláǹsì ó dá mi lójú gbèsè àpọ̀. wọ́n tó bá ń wò mí o lè fẹ́ pé bàbá wa bóyá o rò pé bàbá táwọn kan bá ní kẹ́ wá ṣe rẹ́kọ̀dù báyìí ẹ lè ṣe. dáadáa tó rin wà gbogbo ìtàn kò yẹn bí kò kí ṣe pé nígbà tí wàhálà ṣẹlẹ̀ kò jẹ́ kí wọ́n gbọ́ ní gbòòrò gbogbo ẹ̀kan wà lọ́nà àti kókàrà máa gbé inú wa gbé sí. tí n bá tún rẹ́ni fàmìlì ọ̀sọ́kè sí mo tún wá ṣe kan ní rẹ́kọ̀dù bá ṣe nísìnyí ojú kan àpàlẹ̀ ojú kan fújì ni bẹ́ẹ̀ ni màá fi ṣe. mo bá rí mi dé o mo bórin nílé kò ní wọn bí mo bá rí mi dé mo bórin nílé kò ní wọn mí ìbà olúwa mo bórin nílé kò ní wọn mí ìbà ènìyàn mo bórin nílé kò ní wọn ìbà kìláàní mo bórin nílé kò ní ọ̀gá onísákárà mo bórin nílé kò ní wọn mí tó dòlù ògbé mo bórin nílé kò ní olúwa fọ̀run kẹ́wọn mo bórin nílé kò ní wọn mí kó fàyè kẹwàá mo bórin nílé kò ń àwọn ọ̀nà kọ́ mi láre mo bórin nílé kò ní wọn mí ilé àkókò ni wọ́n ń gbẹ́ndó ara òkìtì mo fẹ́ kí ẹ lọ mọ̀ kò ṣeé dá lójú ọgbọ́ àfọmọ tí ó ṣubú ṣeré. Àpàlà nìyẹn àbí ẹ tún lè fẹ́ kọ fújì. Fújì àwọn tí ó lè ṣùgbọ́n fújì o lórí pé ohun ẹ̀ tí ó ti sáré níbi tí ìwà àgbẹ̀ ti ṣẹ̀ wá níjọ wọ́n béèrè ẹyẹ tó mọ̀ fáwa ọ̀pẹ rẹ̀ ìbáka pẹ̀lú kowé ń sọ páwọn ọ̀pẹ rẹ̀ ìbáka pẹ̀lú kowé ń sọ páwọn ẹyẹ odídẹrẹ́ ń wò wọ́n bọ́ ṣe ń halẹ̀ ó ní àgbá òfò ń dún lérí asán ṣé ẹ̀yin máa wo ni. wọ́n dìbò nílé Ifẹ̀ wọ́n fẹ́ mẹyẹ tó mọ̀ fádájú wọ́n pọ̀ ọ̀pẹ rẹ̀ wọ́n pè bàkà wọ́n pè kowé wọ́n pò dídẹrẹ́ sí ẹyẹ mẹ́ta làwọn ló mọ̀ fagidi ńṣe lẹ́rìn ń po dídẹ ńṣe lẹ́rìn ń po dídẹ mọ̀kún mọ̀sá ẹyẹ nínú igbó mọ̀gbìn mọ̀kára o. ọ̀dà bàbá wa Mọ̀jídì Àjàní ni a ti ń bá sọ̀rọ̀ láti bí ìṣẹ́jú mélòó kan sẹ́yìn tí ẹ̀yin náà bá fẹ́ pè wọ́n bóyá ẹ nírànlọ́wọ́ kan tàbí méjì láti ṣe nípa àwọn iṣẹ́ bàbá káláwọn èèyàn ń ṣọjọ́ ìbí náà sí ẹ lè ṣorin fún wọn ọlọ́jọ́ ìbí bọ́ṣẹ́ ṣe hàn bàbá òlòdè mọ́ṣá o. wọ́n ní máa ń pè mí lẹ́kọ̀ọ́ náà. ìyẹn ni bí tá a bá sì fẹ́ pé bàbá náà a máa arrange àwọn èèyàn tó máa bọ̀ rẹ́kọ̀dù náà ó wà. tí ò ní dẹ̀ máa bọ́ lẹ̀ mọ́. wọ́n ní pé ẹ tún kọrin sórí sequence àwọn onífújì. dáadáa kò sí bẹ́ẹ̀ ni gúnukó dárún lè máa kọrin sí. ègúnnukó ẹ tún mọ̀ gúnnukó. àti adẹ́kọ̀rẹ́tì ẹ̀bùn Ọlọ́run ni ẹ kì í ṣe agbára o kò sí oníkan tó lè kó tí mi ò lè kọrin sí. láyé o láyé dé láyé o láyé dé láyé olóṣùn máa láyé olóṣùn máa létè láyé o láyé lé láyé olóṣùn máa ẹgbẹ̀rin láyé olóṣùn máa létè. lára ohun tí mo ti ń kọ́ látara bàbá yìí látàárọ̀ fún àwọn tó bá ń ṣiṣẹ́ orin òun ni pé jẹ́ kórin tó ń kọ́ kọ́kọ́ dùn mọ́ wọ̀ fúnra ẹ̀ kó o bá fẹ́ kó dùn mọ́ àwọn èèyàn. gbogbo orin tí bàbá ń kọ báwọn gan ṣe ń rẹ́rìn báwo ni wo ṣe ní rẹ́rìn. bàbá ẹ fún àwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín ṣe rí arákùnrin kan wà ó ń jẹ́ MMG wọ́n máa ń kówó fún mi nígbà míì tí n bá ti jáde a máa fún yín lẹ́gbẹ̀rún 10 ẹ bá mi kí orin kí ọmọkùnrin kan tó ń jẹ́ MMG láti Amẹ́ríkà. láti Amẹ́ríkà. MMG Amẹ́ríkà lọmọ wà tó wá ṣáájú lọ Òdùmarè jẹ́ kéré àjò wà nulẹ̀ ò ní báwọn rán nínú ìwọ ò ní báwọn rán nínú. MMG wọn ò ní kí ẹ pẹ̀lẹ́ àná o wọn ò ní kí ẹ pẹ̀lẹ́ àná o ìwọ ò ní báwọn rán nínú ìrìn àjò tí ó rìn ire ló máa bá wálé torí lédè ń dé sí ilé àbọyè làbọyè ń bọ̀ sí oko kì í jagun ẹ̀lẹ́ kó má bọ̀ àrígiṣẹ́gi wọn kì í kú sílé onílé wọn kì í ròkú ẹlẹ́dàn wọn bá jò ire ló bá lọ ire ló máa bá padà wá nulẹ̀. ẹ ṣé bàbá mi Mọ̀jídì Àjàní ó yá ẹ fáwọn èèyàn lẹ́rọ ìbánisọ̀rọ̀ yín báyìí. 07012328591 07012328591. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá nìyẹn bọ̀ tó bá ń wò pé wẹ́ inú ẹ dùn ó fẹ́ bless bàbá náà kò sí ohun tó burú mbẹ̀. púpọ̀ èèyàn tí ẹ gbádùn àpàlà
àwọn bàbá tí wọ́n bá gbé orin àpàlà látìgbà tán ti wà ní kékeré nìyẹn, ẹ bá mi bless wọn. ṣẹ́rí tẹlifóònù nọ́mbà wọn yẹn náà ni wọ́n fi ń gba owó ní opay 7012328591 Mojeed Ajani Hasan opay. wọ́n náà bá mi fi nǹkan kan síbẹ̀, bá mi tọrọ àlùbáríkà, bá mi tọrọ orí ànídálẹ́, bá mi tọrọ ohun tó pọ̀. Account number wọn náà nìyẹn, tẹlifóònù nọ́mbà wọn nìkan yọ òbẹ̀ kó Mojeed Ajani Hasan opay. Tẹlifóònù nọ́mbà wọn tẹ bá fẹ́ pè wọ́n, wọn náà lè ti gbọ́ yẹn. Bàbá ẹ ṣé gan adúpẹ́ o, àgbáyé á túbọ̀ dalẹ̀ fún wa o. wọn ò ní kú ní kékeré. Àmín bàbá àmín. ó tiẹ̀ ní kú lọ́mọdé torí kì í pòfo, ó dá mi lójú àtìrò kò ní gbá bọ́ọ̀lù. ọmọdé ìjà ríra ẹlẹ́yìí kọjú sí mi, ọmọdé ìwájú fún mi, èmi ò dágbájú, mi ò dágbájú, owó wà lọ́wọ́ mi, ọmọdé ìjà ríra jẹ́ǹjẹ́ díẹ̀ ṣínṣín, jẹ́ǹjẹ́ díẹ̀ ṣínṣín, jẹ́ǹjẹ́ díẹ̀ ṣínṣín, jẹ́ǹjẹ́ díẹ̀ ṣínṣín, èmi ò ní jàjẹ́ ranjú, bí n bá jẹ́ díẹ̀ máa dáálé, torí màmá mi ń bá mi wí, ó ní kí n má má fàyà láyà, ojú kòkòrò ló ń ṣe mí, dúdú mi pupa ń ṣẹ́jú sí mi, òun lọ̀rẹ́ mi wá ń bí mi, ó ní ṣe kì í ṣe páfiṣe, mo dẹ̀ fún lésì, mo sọ wípé mo ní kì í ṣe páfiṣe, àkọsílẹ̀ ló ń bá mi wọ, mo dàgbà mi ò ṣoge mọ́, owó ni ò sí lọ́wọ́, ẹni máa jalè á mèrè sá o, ẹni máa yànlè á ní sùúrù, ẹni máa dọ́kọ ara ẹni tuntun Àjàní ṣé o tún dé pẹ̀lú àṣẹ rẹ o Mojeed, níbo lẹni tuntun ti ń bọ̀, kò ṣàlàyé ẹ̀ka aráyé ó gbọ́ kó yé wa o. Adélébọ̀ tó ń wọ́mọ láti bí o, kó má ṣàṣùpara lórí bẹ́ẹ̀dì, bóyá bùrọ̀dá lè gbàgbé sùn lọ, máa rántí wípé kì máa ṣorin àkúnnẹ̀kọ́ o, ire má kọjá mi olùgbàlà, bó bá sùn díẹ̀ kò yá àdájìrì mẹ́mbà o. Aula Bitter Tea, ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín, èyí tó ní stone nínú, kidney stone, yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù. Òun kan náà sì tún ní o, ló ń ṣiṣẹ́ fún liver, àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a tún máa ṣiṣẹ́ fún heart, ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa, tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga, high blood pressure. Bákan náà, gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán. Ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà, ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden, Manchester M24 1AB, tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea, ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀, pẹ̀lú ra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.